Ànábì ṣe dókítọ̀ tí wọ́n bá sọ pé ewé ò kí ń jẹ́ kí n lọ wá bá débi tíbù nábáwí kí n lọ bá débi alhabatu sauda ó wà ẹbọ ni ò dá muharabatul marad ó nìyẹn. So Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó parẹ́ bẹ́ẹ̀. Ó parẹ́. So mọ́ ṣe wà má Ànábì ṣiṣẹ́ ni na àwọn muharabatul jahali Ànábì bá jagun gbà tiẹ̀ sallallahu alayhi wa sallam tọrọun ló fi lè allamal alamina al-ilma wal adaba. So muharabatul al-jahal labade wal Qur'an látòkè délẹ̀ tó bá ń sọ̀rọ̀ lọ ani in kunta min qablihi lamina al-ghafilin. Allahu akbar. oni alif lam ra tilka ayatul kitabil mubin inna anzalnahu qur'anan arabiyyan la'allakum ta'qilun nahnu naqussu alayka ahsana al-qasas bima awhayna ilayka hadha al-qur'an wa in kunta min qablihi lamina al-ghafilin. Akramakum Allah. Yusuf yóò fi tì sí lọ́dọ̀ ìpé tẹ́lẹ̀ rí o mọ̀ so ìyẹn fi hàn wá pé allamahul bari. Akramakum Allah. So addabani rabbi fa ahsana ta'dibi ìyẹn a rí àpèjúwe rẹpẹtẹ tàbá ń ṣí lọ a máa kún àpèjúwe lafi dalalin mubin. So a máa kan àpèjúwe oríṣiríṣi níbẹ̀. Now muharabatul jali yẹn òun ni muharabatul marad. Ànábì ní sallallahu alayhi wa sallam táwọn èèyàn dìde ní ìsìtàn ń pè tíbù nábáwí. Ànábì ṣe dókítọ̀ sallallahu alayhi wa sallam kìí ṣe dókítọ̀ kìí ṣe medical doctor. tí wọ́n bá sọ pé ewé ò kí ń jẹ́ kí n lọ wá bá débi tíbù nábáwí kí n lọ bá débi alhabatu sauda àti ajuwa Madina. So ó wà ẹbọ ni ò dá. Mọ̀ ní pé ká ṣàwòsàn ara wa yìí ó wà. So ibẹ̀ ni tíbù nábáwí ti jáde muharabatul marad. Akramakum Allah. Ó nìyẹn kò sì sí oògùn kò sí àrùn kan tó wà tí ó lóògùn. Pé Ànábì gan sọ pé tadawa ibadallah ẹ máa ṣe àjò. fa inna Allaha lam yadada an Ọlọ́run ò fi àrùn kan kalẹ̀ àfi kí ó fi oògùn ẹ̀ kó fi tẹ̀. Ìkan làrùn tó wà tí ó lóògùn òun ni kéèyàn gbó. Ogbó nìkan ni ológun. Ogbó nìkan ni ológun. So eléyìí ṣá lè parí kíní lálé ni.
Anakumullah. ó ti ibi bẹ́ẹ̀ ni eléyìí odidi tó yẹ pé odidi bí ọ̀sẹ̀ mẹ́ta ni amraduna wa ilajuha inda al-allamati al-Ilori. So ẹ tí bọ́ sínú ọ̀rọ̀ bàbá rárá gbogbo ẹ̀ tẹ́ ń sọ ẹ̀sìn fún wa lápèjúwe ni. Ìwò náà sùn lọ́wọ́ látàárọ̀. mo ń tẹ́ni fún ni tabaka ibi tabaka ibi tí tabaka dé a sáré tu a padà wá lọ bòmí àbí a padà síbẹ̀ ní halkọ̀ tó bá lágbára Ọlọ́run kọ́lọ́n kó fún wa ní ẹ̀mí àtàláfíà. Naam. So ilajuna amraduna wa ilajuha. So ìwòsàn wa àrùn wa a wá rí pé Sheikh Adam radiyallahu ta'ala anhu lábẹ́ dáwà lábẹ́ iṣẹ́ dáwà tí wọ́n ń ṣe wọ́n ṣe àpèjúwe tí wọ́n náà ó náwọ́ mú tó sì yẹ kó rorí sí òun ni wọ́n kọ kalẹ̀ yẹn. So bàbá mú wa pé èmi bẹ̀rẹ̀ o ẹ̀yin náà bẹ̀rẹ̀ ẹ̀yin náà rorí sí ẹ má yẹ kí gbogbo wa gba ojú kan náà bí kí gbogbo wa ká gbé àpẹẹrẹ wa ká gbé sínú àbí nǹkan tó ń ṣe wá àbóúnjẹ ta ní ká gbé sínú báskẹ̀tì kan. So nǹkan tó ń ṣe wá yẹn àrùn támẹ́ nígbàtí bàbá bẹ̀rẹ̀ radiyallahu ta'ala anhu ni wọ́n fi dá markaz ilẹ̀. Nǹkan tí wọ́n ṣe sọ ní markaz àwọn èèyàn he orúkọ yẹn wọ́n kàn gbé àwọn náà ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ láì mọ̀ kí ló wà lábẹ́ markaz tí bàbá sọ wọ́n ní markaz ibẹ̀ ni a ti ń kẹ́kọ̀ọ́ fusul wọ́n wà bẹ̀ tó bá lọ́wọ́ ní Taqribul Lugha wàárí markaz yẹn ó gbọ́dọ̀ ní mọ́ṣáláṣí akramakumullah intilaqu da'wa Allahu akbar ìyẹn mọ́ kọ́nù kíláàsì kan wá practicalize ẹnu mọ́ṣáláṣí. akramakumullah ẹlẹ́ẹ̀kẹta ó ní pé ó gbọ́dọ̀ ní ìyáàdà akramakumullah clinic. So ìyẹn bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin ó gbọ́dọ̀ ní matba'a ilé òǹtẹ̀ printing press. Gbogbo kíní kìí ṣe wọ́n ń ṣeré débẹ̀. Àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú nǹkan tí wọ́n gbé dání àti nǹkan tó ń pèpè ẹ̀ àti nǹkan tó ń kọ́ wa pé ká pèpè ẹ̀ ni. Ó máa ní Qa'atul Munasabat auditorium Ruwaqut Talaba ó gbọ́dọ̀ nílé gbígbé àwọn ọmọ hostel. So markaz gbogbo àwọn nǹkan tó kó dání ó pọ̀ tó fi ń jẹ́ markaz tí ó jẹ́ mad. Ó gbọ́dọ̀ ní maktaba library. So gbogbo àwọn nǹkan tó gbọ́dọ̀ ní tó gbọ́dọ̀ kó sínú nì. So ìgbà tí wọ́n bàbá bẹ̀rẹ̀
wọ́n bẹ̀rẹ̀ markaz wọ́n ní kọ́à ibẹ̀ ní yàrá méjì gẹ́gẹ́ bí àwọn ọmọ markaz wọn pọ̀ ń gbà náà tàbí wọ́n máa ń pè ní pé alkọ́à ibẹ̀ padà di yàrá wọ́n ń pè ní yàrá kọ́ so àwọn tó jẹ́ mọ̀súlù ẹ̀ wọ́n wà àwọn tàjíjọ jẹ́ classmates tí wọ́n jẹ́ mọ̀súlù yàrá yẹn wà yàrá kọ́ kìíní yàrá kọ́ kejì so wọ́n kó tírà kalẹ̀ fún maktaba àwọn tírà yìí dandan kó ní dára àwọn tírà yìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ wọ́n jí ní dára wọ́n ń jí tírà ẹlòmí gbé lọlé ó fi kúnlé ẹ̀ wọ́n yá o ó gbé lọ ní torí téèyàn bá yá yóò dá padà á dá padà ó jìnà ó jìnà ìwọ náà tó ń gbọ́ mi lénìí bóyá o wà ń bẹ̀ bí ó dá padà kó máa jẹ́ ẹ̀ إنما يأكل النار في بطونهم نارا ويصلون سعيرا ó ti gbọ́ ó sì mọ̀ so ó ní wọ́n láwọn tírà tó bá lè kó wá síbí ó tún ní GTB ó ní GTB so ìyẹn bẹ́ẹ̀ matba nígbà tí àwọn bàbá Báńgbọ́lá lábẹ́kúta àwọn ni wọ́n kọ́ ní àkọ́kọ́ matba lédè Lárúbáwá tí wọ́n máa tẹ òǹtẹ̀ lédè Lárúbáwá àwọn bàbá Báńgbọ́lá ni lábẹ́kúta àwọn bàbá tó bí bàbá wa ìmáàmù Abẹ́kúta lénìí adamallahu hayatahu so àwọn ní Bàrà so wọ́n ṣe ilé oúnjẹ yẹn bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ó tẹ ọ̀pọ̀lọpọ̀ tírà mi iná tírà tó tẹ àwọn èmì wà títẹ̀ táwọn èèyàn ń padà jí tẹ̀ bàbá rí bẹ́ẹ̀ bàbá kọ́ṣe kíní èmi náà fẹ́ ní látàbẹ́kúta síbí báyìí ìmá kó tírà wá yóò di tẹ́klífà yóò di nǹkan tó gba kíní yóò jẹ́ kówó tírà wọn wọ́n wá bẹ̀rẹ̀ matba nínú markaz ń bí matba'atu thaqafati al-islamiyya so oúnjẹ yẹn ilé oúnjẹ yẹn wọ́n padà kí bàbá tó papòdà àwọn tí bàbá ní pé kí wọ́n lọ kọ́ iṣẹ́ oúnjẹ yẹn ẹlòmíì kọ́
nígbà tọ́pọ̀lọpọ̀ ò mọ kí ni hadaf tó wà wàrà lẹ́yìn kíní yìí wọ́n rí pé wọ́n dá léòǹtẹ̀ lẹ̀ ni èmi ò lè máa ṣiṣẹ́ léòǹtẹ̀ wọ́n ní pè mí ní àáfàá bàbá fẹ́ pé fi ẹlòmíì síbẹ̀ bàbá ní àwọn tí mo fẹ́ fi síbẹ̀ yìí bí ò bá mọ kéwú tẹ́lẹ̀ yóò di ẹni tó mọ kéwú nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìmá tún àwọn tírà míì ṣe yóò ṣe mulahidun ilé òǹtẹ̀ wọ́n máa ń àìmọye tírà ló máa kọjá wájú wọn ló máa tún ṣe so a jìnnà dáadáa tí ó bá dẹ̀ tí ìjìnnà tó bá ti ń lọ tó ń bọ̀ lórí kíkà tírà yóò máa dàgbà ẹni tó ń tẹ náà yóò máa mọ̀ sí so wọ́n fún wọn ní grace àbí ṣé nǹkan mo lè pè náà ni fúrúsọ wípé opportunity wípé àárín náà wọ́n á di kìíní lọ́pọ̀lọpọ̀ wá kà sí pé ẹni tó wà nílé òǹtẹ̀ kò wúlò nìyẹn wọ́n fi lé òǹtẹ̀ yẹn lẹ̀ but ńgbà yẹn kó tó di pé wọ́n filẹ̀ Ustaz Mashood Abubakar Obẹ́ à ń pè ní Ustaz Mashood Morocco wọ́n wà ní òǹtẹ̀ yìí nígbà yẹn wọ́n ṣiṣẹ́ ń bẹ̀ gẹ́gẹ́ bí mulahiz àti musahih Ibrahim Abdulkadir òun náà ọmọ Kòbẹ́ ni àbọ́mọ Kétu ó wà ní òǹtẹ̀ ń bẹ̀ ó ń ṣiṣẹ́ ń bẹ̀ síwájú Ibrahim yìí àfáà Musa Busairi òun náà ṣiṣẹ́ ń bẹ̀ ìmáàmù Abẹ́òkúta àwọn náà ṣiṣẹ́ ń bẹ̀ àbúrò wọn kan Jamiu òun náà ṣiṣẹ́ nílé òǹtẹ̀ rí so òun náà ṣiṣẹ́ nílé òǹtẹ̀ rí àwọn wọn á mójútó ilé òǹtẹ̀ aláìhàl gbogbo kálukú ṣe ìgbìyànjú ẹni tó lè ṣe wọ́n rán àwọn kan lọ sí mọ́sárì pé kí wọ́n lọ kọ́ tafkif kan lọ kọ́ mọ́tí ẹ̀ṣẹ́ ìgbìn kí Azari dẹ̀ fún wa ní huruf àwọn àràfí torí ìyẹn ìgbà tí wọ́n tán lò Edibag machine ni so tán bá to àwọn àràfí yẹn tán bá to àwọn àràfí yẹn ni wọ́n á tò so àwọn àràfí yẹn ni ó tẹ àwọn nǹkan tí wọ́n fẹ́ tẹ̀ yẹn so eléyìí ó jẹ́ ìlànà kan ní ètò matba àbí ètò tí wọ́n ṣe lórí ẹ̀ so matba ń dúró fún yín pé kó tẹ ìwé kó tẹ tírà ó
ó ń dúró fún yí pé insha'ul masani' akramakumullah bí muharabatul faqr muharabatul faqri insha'il masani' wa sharikat. akramakumullah. so bàbá dẹ̀ kọ́ nù wàsíyà wọn yí pé mọ́tíbà gbọ́dọ̀ lọ fún mọ́tíbà gbọ́dọ̀ di nǹkan tí ó máa pawó wọlé. akramakumullah. ẹ pé insha'ul masani' bẹ̀rẹ̀ níbẹ̀. so bàbá gbé kínní yìí láti lò but èwo làwa mùsùlùmí nìsín ń lò, èwo là ń lò. ìgbà tí Christianity bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú muharabatul marad. wọ́n dá léèwé kalẹ̀ school jahl muharabatul jahal. so wọ́n dá kalẹ̀. so ìgbà tó yá wọ́n gbé muharabatul jahal yẹn wọ́n gbé lọ muharabatul faqr. akramakumullah. so CMS bookshop wọ́n máa gba àwọn èèyàn síbẹ̀, wọ́n ń gbowó oṣù. wọ́n ní ẹ̀bẹ̀ ìgbà tó tún yá muharabatul marad wọ́n ní hospital oríṣiríṣi. insha'ul mustashfayat. insha'ul mustashfayat. akramakumullah. wọ́n dẹ̀ ní Catholic ó ní irú àìmọye ẹ̀. ìgbà tí mo lọ sí Amẹ́ríkà mo rí irú ẹ̀ yá sí pé àwọn Catholic ló ní, tí wọ́n dẹ̀ ní schools, tí wọ́n ní hospital yẹn. lé ní àwa mùsùlùmí òṣì ń bá wa jà. òṣì tó ń bá wa jà yìí tí ìdí ọrọ̀ Ọlọ́run sì kọ́ sí wa. Allahu akbar. ẹ̀sọ́ dualul Khalij tí ò lówó, Bahrain ni, Qatar ni, Saudi ni, Kuwait ni, Abu Dhabi ni, Dubai ni. èwo ni ò ní owó? máa dhalik àwa mùsùlùmí pẹ̀lú owó yìí à ń ṣẹ̀mí nínú òṣì tó pọ̀ tó sì ń bá a jà. kò yẹ kẹ́nìkan lówó tó àwa mùsùlùmí láyé lé níta wà yìí. ibi tọ́lọ́run kẹwàá dé. so ìyẹn lẹ́gbẹ̀ẹ́ kan a máa ṣí lọ bẹ́ẹ̀. kí Ọlọ́run kí ó jẹ́ rí bàbá pẹ́. so ẹni tí bàbá tẹ́ fún ọ̀rọ̀ yìí kódà pílò ti wà ń bẹ̀, mátírẹ́sì ńláńlá ti wà ń bẹ̀, tó ń pé bàbá jòkó lé èyàn ó sùn lọ téèyàn onímọ̀ pé kí Ọlọ́run bá kí ó jẹ́ rí bàbá láyé gẹ́gẹ́ tó rún bá ń kún. bàbá Mawlana Sheikh Adam عليكم كي عليكم كرم كوبا شوفوا بسم الله كل والله مدير المركز بسم الله لإيلافي ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله بل ملايين ركنا صفا مديرا لمركزنا ذا العلا لا أنت الإمام تقود لنا بتوعية الدين
بالدعاء